sí re torí níre níre la sọ̀rọ̀ àtàrẹ ọmọlọ́lá mo tún gbé kíní ọ̀hún dé o ẹ pé ọmọ òòlẹ̀ ọ̀rọ̀ra ìbà fọ́bà tó dá ilé ayé o Adégòkè o mo ní ire lóde tó ní oríire àfìrè àfìrè lọ́jọ́ gbogbo òdòdó ní wàá ṣòwò kó owó má bá wọn lọ́jà kọ́kọ́kọ́ lára bá ń lè mú orí odò kan bẹ̀ nílùú Ìbàdàn kú dẹ̀ ti ní jẹ́ ikú kó dẹ̀ ti fún ọ àrùn kó dẹ̀ ti fún ọ kó kórè oko délé mi ò mọ̀mọ́ jáde òun jẹ́ o aya rẹ ọmọ rẹ Sámúẹ́lì Adéníran ló ní kí n mọ̀ kí o Sámúẹ́lì ní ọmọlọ́lá o máa bá mi kí bàbá rere ni lọ́jọ́ kọjọ́ o bàbá tá a fi yangàn láwùjọ bàbá mi ọmọ rẹ ní kókórè oko délé aya rẹ tún ní kókórè oko délé ó ní kí o pa bí olùpẹ̀gbẹ́ o ó ní àtẹ̀pẹ́ sálẹ̀sẹ̀ ń tẹ̀lé ó ní kí o tẹ̀lé ìpẹ́ wọ́n ní kò sí bó ti pẹ́ láyé tó o ní bá wọn ra rẹ̀ má ṣe lẹ́nu kọrin ọmọ tó dá sí ayé ó ní ọmọ ọlọ́mọ wí kì í ní gbèjè gbẹ́jọ́ ó ní gbàrà odò ilé bàbá tó bí lọ́mọ jáde ó ní ọmọ wa Adégòkè ṣé wọ́n lọlé bàbá ti rẹ̀ ọmọ wa ọmọ ẹkùn ọmọ olùpẹ̀ ajíkí ọmọ olókè méjì takọtabo lórí ara wọn ní ojú ọpọ lórí ìmọ̀yà ọmọ ọlọ́gbọ̀n odò bẹ̀rù nù òyìnbó Èkìtì olùgbà ọ̀dẹ̀ kéèrà ṣàmú ọmọ ọlọ́gbọ̀n tó ojórúbẹ nìyẹn ní bàbá tó bí ọmọ múrù ẹ̀bùn ṣeré níbu jẹ nílẹ̀ àwọn bàbá ti rẹ̀ ọmọ ẹlẹ́yẹ kìí ṣe wẹ̀yẹ̀wẹ̀yẹ àti lórí ògùn lọ́nà ògbàrà ọmọ olókè méjì takọtabo lórí ara wọn Adégòkè o mo ní ire lóde tó ní oríire àfìrè 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 lọ́jọ́ gbogbo báwa àfihàn lèrè wípé ta ló forí ewì fífi ọlọ́jọ́ ìfìrè ní ọmọlọ́lá kéwì ni òdú ní mímí iṣẹ́ mọ́ fún olóko ẹni.